ẹ kú lé báyìí láàkára lé ẹ rọ̀ wá láàkéré ọ̀nà ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín Olúwayé ẹ̀yin ti Stardom Promotion. Mo tún gbé àrà mi yọ lórí ètò gbàgede àríyá lénìí. Lákọ̀ọ́kọ́ náà kí n tó bọ́ sórí ètò, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣèbà fáwọn tí mo bá níwájú, àwọn tí mò ń wo àwòkọ́ṣe wọn ní dáadáa. Látòrí bàbá mi Kọ́lá Olóòtú ọmọ Àdàbáníjà ìlú Ìbàdàn, Mọ́gàjí Adétún, ìbá yín ni mo ṣe bàbá mi. Màá tún ṣèbà Oríyọmí Hamzat, àwọn àgbà pèdèpèdè nílùú Ìbàdàn nìyẹn táwọn àwọn àwòkọ́ṣe wọn tó wà wọn náà ká máa ṣe bíi tiwọn. Orí kejì, lórí kẹta màá tún júbà ọ̀gá mi dáadáa, ẹ̀gbọ́n mi ni wọ́n, olólùfẹ́ mi ni wọ́n, mo nífẹ̀ẹ́ wọn dọ́ba. Tó bá ń sọ pé journalist tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn àbí interviewer tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn tó yẹ pé òkè téńté báyìí ni wọ́n wà nínú gbogbo wa. Láti mò ń perí ẹ̀ Bàmí Àgbàlẹ́tù Ọmọdéláwó, Délé Adéyanjú, ìbá yín ni mo ṣe Bàmí o. Mo wá ṣèbà ẹ̀gbọ́n mi dáadáa, bàbá mi náà ni wọ́n, Kasinati Sugar, Kasinati Èlèlè, ìbá yín ni mo ṣe. Lẹ́yìn ọmọ kò sọmọ mọ́, ìbá ni mo ṣe fún ẹ tí mo dárúkọ yẹn, ẹ jẹ́ kójú èmi náà ṣe o. Lénìí ẹ máa gbé mi nìkan kọ́ mo wá sórí ètò lénìí. Mo gbé àgbà ọ̀jẹ̀, àwọn tó bá ti ń rójú wọn, wọ́n á ti mọ̀ pé old timer ni wọ́n. Wọ́n á dárúkọ wọn fún wa, wọ́n á sọ bó ṣe jẹ́. Ẹ máa gbádùn ètò ẹ̀yẹn, kò wá nǹkan fìdílé, ẹ jẹ́ kájọ gbádùn ẹ̀, kájọ kẹ́kọ̀ọ́ kan àbí méjì látara bàbá tó jókòó tì mí yìí. Ẹ ṣáà mọ̀ pé ọ̀rọ̀ onífújì lèmi máa ń sọ. Eléyìí kò ní jẹ́ ọ̀rọ̀ onífújì nìkan, á pẹ̀ka káàkiri. A ṣe bẹ̀rẹ̀ ní, ẹ máa gbádùn mi tó, ẹ mọ̀ pé mi ọmọ yín Olúwayé mi kì í máa ń disappoint yín. Ẹ jẹ́ kí n introduce guest mi lénìí, special guest ni wọ́n. In fact, mo wọ́ wọn débi báyìí ni tagidi pé ẹ jẹ́ káwọn èèyàn gbóhùn yín, káwọn èèyàn tiẹ̀ mọ orí ẹ̀ jẹ́. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi dáadáa. Ẹ ṣé olóòtú. Ẹ bá mi gbóhùn sókè díẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Ẹ ṣé olóòtú, orúkọ mi ni Ganiu Alimi Àyìnlá, student Fuji. Ganiu Alimi Àyìnlá, student Fuji. Tó túmọ̀ sí pé orúkọ bàbá mi ni Alimi yẹn, but mi ò ń lo orúkọ bàbá mi yẹn fún Fuji. Ganiu Àyìnlá, student Fuji. Ẹ kí n lo Alimi yẹn fún Fuji. Kí n lo Alimi yẹn fún Fuji. Student Fuji. Bẹ́ẹ̀ ni, mo kàn fẹ́ jẹ́ kí àwọn ará ilé mọ kókó orúkọ mi ni, kọ́ má lọ máa béèrè lẹ́yìn pé kí tiẹ̀ ní mo ló ti wá, kí lórúkọ bàbá ẹ̀ àbí kí lórúkọ màmá ẹ̀. Ló ti yẹ Alimi lórúkọ bàbá mi. Ṣé Ìlọrin lẹ ti wá ni? Ìlọrin ló ń jẹ́ Alimi yẹn? Mi ò wá láti Ìlọrin o. Ọmọ bo gan? Ọmọ bíbí inú Ìjẹ̀bú ni mí. Ọmọ Ìjẹ̀bú bo? Ìjẹ̀bú Ìmàkà. Ọmọ Ìmàkà? Bẹ́ẹ̀ ni. Ìjẹ̀bú Ìmàkà? Bẹ́ẹ̀ ni, kò jìnnà sí Màgbọ́n bẹ̀ yẹn, so popular place náà ni. Ní Ìmàkà? Bẹ́ẹ̀ ni. Lọ́nà Ẹ̀pẹ́ kọ́ nìyẹn? Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin yín? Ẹ ṣé olóòtú. Nǹkan tó ju pátá rí lórí ọ̀rọ̀ Fújì, ojú ròótọ́. Bẹ́ẹ̀ ni. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ Fújì mi, mo sọ́ra mi nù lọ sí Ìbàdàn. Ìbàdàn, ìlú Ìbàdàn? Ìbàdàn, nílò Olúyọ̀lé. Lọ́dọ̀ Tajudeen Àyìnlá system. Tajudeen Àyìnlá system, bàbá Tajudeen nílùú Ìbàdàn nìyẹn? Nílùú Ìbàdàn nìyẹn, bẹ́ẹ̀ ni. Ọ̀gá mi pàtàkì. Àwọn àgbà olórin ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ni, wọ́n dẹ̀ ṣì wà, wọ́n yìí ń ṣeré, wọ́n ṣì ń lọ sókè. Wọ́n ṣì wà ń bẹ̀ báyìí? Bẹ́ẹ̀ ni, wọn ò dẹ̀ ní wálẹ̀. Ọ̀gá mi gangan nìyẹn. Tí Tajudeen Àyìnlá system bá rí lénìí sí wọ́n dá yín mọ̀ dáadáa? Tọ́ bá rí mi lénìí, wọ́n dá mi mọ̀. Ṣé gbérin lẹ́yìn Tajudeen Àyìnlá system ni àbí? Mo gbérin lẹ́yìn Tajudeen Àyìnlá system. Bí ṣe tún gbérin lẹ́yìn Tajudeen Àyìnlá system ni mo tún wa mọ́tò. Ẹ tún ṣiṣẹ́ mọ́tò? Mo ń wa mọ́tò Starbus wa tá a máa ń gbé lọ síbi eré. Ẹ̀yin lẹ wa mọ́tò tó ń gbé lọ síbi eré? Bẹ́ẹ̀ ni, tí bá ti páàkì ẹ̀. Mọ́tò lẹ lọ wà ń bẹ́ àbẹ́ ẹ lọ kọ́ṣẹ́ orin? Mo lọ kọ́ṣẹ́ orin ní. Ẹ lọ kọ́ṣẹ́ orin? Mo lọ kọ́ṣẹ́ orin ní. Gẹ́gẹ́ bí elégbè àbò nílùú àbí báwo? Gẹ́gẹ́ bí elégbè. Elégbè ti ń gbérin lẹ́yìn Tajudeen Àyìnlá system. Ṣé ẹ lè rántí ọdún náà lọ? Lóòtú, ọjọ́ náà pẹ́. Ẹ lè rántí? Láti 87. 87? Bẹ́ẹ̀ ni, 87. 87? Bẹ́ẹ̀ ni. Lẹ́lọ́dọ̀ Tajudeen Àyìnlá system? Bẹ́ẹ̀ ni. Nígbà yẹn àwọn ni wọ́n dìbàdàn mú gbà yẹn? DC àwọn náà ló dìbàdàn mú. Àwọn wo lẹ wá bá ní ọ̀dọ̀ Tajudeen system gbà yẹn? Àwọn wo lẹ jọ jẹ́ sáwà tẹjọ kọ́ṣẹ́ orin bẹ̀? Mo bá Àlàó. Àlàó yẹn ló ń wa mọ́tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún Tajudeen Àyìnlá. Mo bá Àlàó ń bẹ̀. Àtìtàtú ni? Bẹ́ẹ̀ ni. So ọdún wo lẹ́yìn débẹ̀? Ọdún tí mo débẹ̀
lọ́dọ̀ Tajudeen Àyìnlá Mm. 87 ni mo dé 87 lẹ bẹ́ẹ̀ débẹ̀ ni ẹni kò pé ilẹ̀ bá ń bẹ̀ Àlàó lẹni tẹ́ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá bẹ̀ ń jẹ́. Àlàó mo dẹ̀ tún bá Taofik so mi ò dẹ̀ fi bẹ́ẹ̀ rántí orúkọ gbogbo wọn náà Okay. ọ̀gá mi yẹn gangan so mo jẹ́ gẹ́gẹ́ bí tó bá ń ní wọ́n ń fẹ́ràn èèyàn wọ́n ń rányàn iṣẹ́ lọ káàkiri wọ́n fẹ́ràn yín dáadáa. ọ̀gá mi yẹn fẹ́ràn mi gidi kò fìyà jẹ mí rárá. Lẹ́yìn tẹ́yìn kú lẹ́yìn ọdún olè kú lẹ́yìn wọn. ẹ ṣé olóòtú mo kúrò lẹ́yìn Tajudeen system ní 1990 1990 bẹ́ẹ̀ tó ni túmọ̀ sí pé ọdún mẹ́ta lẹ lò lẹ́yìn Tajudeen system bẹ́ẹ̀ ni ọdún mẹ́ta lẹ lò lẹ́yìn bẹ́ẹ̀ ni. wọn. Rẹ́kọ̀dù tí yín gangan ṣe láǹfààní láti ṣe rẹ́kọ̀dù rárá. Eh, mi ò láǹfààní mo láǹfààní láti ṣe rẹ́kọ̀d tẹ́lẹ̀ ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe rí a ti lọ sí stúdíò tá ti bí gbogbo ẹ ṣe wá rí Nígbà yẹn lọ́hùn nígbà yẹn náà ló fà á tí rẹ́kọ̀dù yẹn ò fi jáde lórí ọ̀rọ̀ owó ni lórí ọ̀rọ̀ owó ni ò jẹ́ kó bẹ́ẹ̀ jáde. ní Afrodesia Afrodesia bẹ́ẹ̀ ni lẹ́kọ̀ọ́ kọ́ nìyẹn lẹ́kọ̀ọ́ lẹ́tí lọ release lẹ́tí lọ bọ̀ kó jáde bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ owó kò jáde ṣùgbọ́n ẹ máa ń jáde lọ ṣe live gbogbo ìgbà ẹ wọ́n dẹ̀ mọ̀ yín mo dáadáa máa ń jáde lọ ẹ máa lọ ṣe live máa lọ ń ṣe lágbà ẹ mò ń play ní Asas Hotel lókè Níbàdàn bọ́là Níbàdàn bẹ́ẹ̀ ni ní Asas tó ti ń play lùbàdàn àti gbà yẹn Independence Hotel gbogbo bàtẹ́ ń sọ yẹn 90s ni gbogbo bàtẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ ni àwọn wo ló wà ń ta gbogbo bàtẹ́ ń sọ tó wà ń ta tó di Ìbàdàn tó di àwọn tó dìbàdàn mú àwọn ọ̀gá mi náà ló dìbàdàn mú gbà yẹn àti Suleiman Adigun Suleiman Adigun bẹ́ẹ̀ system ni Suleiman Adigun Caterpillar ọkọ̀ òkè pẹ̀lú Tajudeen system bẹ́ẹ̀ ni nídìí arẹrẹ ibo ni Tajudeen system wà ń gbà yẹn bó làwọn base sí gangan gbà yẹn àdúgbò tiwọn Alhaji bẹ́ẹ̀sì sí Ògùnpa Ògùnpa Amúnigun bẹ́ẹ̀ ni Amúnigun Bẹ́ẹ̀ tó ni. mo gbọ́ nípa bẹ́ẹ̀ ni Adigun Bẹ́ẹ̀ yẹn ni. náà Caterpillar yẹn ibo làwọn dúró sí ibo làwọn dì mú Ìbàdàn ìdí arẹrẹ ni Agbeni Agbeni ní gangan nílé wọn bẹ́ẹ̀ ni láti túbọ̀ lọ síwájú ẹ káwọn ará ilé gbóhùn yín díẹ̀ náà kọ́mọ̀ kó lórin ní àgbà òṣèré ní mímú ó gbà rí wọn yọ àgbà òṣèré ní mímú ó gbà rí wọn yọ àgbà òṣèré ní mímú ó gbà rí wọn yọ ẹsọ fẹlẹrẹ wẹwẹ kọlọ sùn dáadáa àgbà òṣèré ní mímú ó gbà rí wọn yọ. ẹ tún kà síwájú Àyìnlá Adémi Sudan Fuji ọmọ Ìjẹ̀bú mi bá a lóye ṣáni mi àwọn kan ń pariwo pọmọ Olúyọ̀lé ní irọ́ mi ò ń ṣọmọ Olúyọ̀lé Ganiu mi Àyìnlá Adé ọmọ Ìjẹ̀bú olóye ṣáni mi o mi ṣọmọ àlè tí fọwọ́ sí ìjúwèlé fáadà rẹ̀ ní Màkánilé. ní Màkánilé Bẹ́ẹ̀ni. ọmọ Ìjẹ̀bú alárẹ̀ Ìjẹ̀bú gangan ní ohun yìí yẹn fẹ́ jo ohun ti Barrister lójú mi létí mi ṣé mọ̀ olóòtú ẹni tíyàn bá kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ló máa látọ̀ ẹ̀. so ó túmọ̀ sí pé Bẹ́ẹ̀ni. Tajudeen system gan bẹ́ẹ̀ ni style Barrister ni wọ́n fi ń kọrin. tẹ́ bá ti rí Alhaji Tajudeen system ẹ ti rí Barrister. àti rí Barrister. bẹ́ẹ̀ ni ṣé ọ̀gá mi ló kọrin kan nígbà kan. ok ẹ jẹ́ ká gbọ́. ọ̀gá mi ní ìtì ọ̀gẹ̀dẹ̀ tó sọ pé òun fẹ́ fi àjàdá ẹ sọ fún Dánimọ̀dì kó máa ṣàfihàn ewúrẹ́ tó jàlù bọ́sà tí òwú kọ́ rárá ó ṣe bẹ́ẹ̀ sílẹ̀ dólówó ẹ̀ ní kí láwa o gbogbo sọmọrí fàájì láwa gbogbo sọmọrí bá ṣe wà ní fàájì níbí bí mo ṣe ní kí n fi orí ọ̀gá mi gangan nìyẹn olóòtú bó ṣe wà nìyẹn o. so nígbà yẹn àwọn Tajudeen system yẹn Bẹ́ẹ̀ni. àwọn àti Alhaji Rasheed Ayinde ta ló lùgbàjù ń bàdàn ta ló dàbí pé tó kọ́kọ́ dé ta ọmọ ni Rashidi lọ́dọ̀ Alhaji Tajudeen system. Alhaji Tajudeen system sì ibi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti lò 47 years on stage. 47 years on stage. wọ́n ti ṣe. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ kó gbogbo onífújì mọ́ra nílùú Ìbàdàn ni ní gbogbo ìgbà yẹn Àyùbá gan máa wá Adéwálé Àyùbá. bẹ́ẹ̀ ni Alhaji máa fún ní advice. gbogbo bàtẹ́ ń sọ bí ọdún wo ni bàtẹ́ ń sọ yìí. ṣẹ́rí ṣẹ́ mọ̀
mi ò ń ṣe kọ̀ǹpútà báyìí ẹ lè rántí mi ò ń ṣe ṣùgbọ́n láti máa kọ̀ǹpútà tó bẹ́ẹ̀ báyìí 30 years ago Ah, àbí ah, mi ò ń pé ṣe tá a bá wò gbà kọ̀ǹpútà tí Ayuba ti ń lò gbàbọ̀ bẹ́ẹ̀ sí ni mi ò ń ṣe láti kọ̀ǹpútà 1991 mi ò ń ṣe kọ̀ǹpútà báyìí Ayuba ṣùgbọ́n ti wà ń ta bẹ́ẹ̀ láti ni Google. òun náà ni mo ń sọ mi ò ń ṣe kọ̀ǹpútà but tí Ayuba bá wà níbi tí Ayuba wà gan àwọn ìpọ́rọ̀ yìí ni mò ń sọ èmi gangan pẹ̀lú Ayuba lájọ máa ń lọ sí ọ̀dọ̀ Alhaji Tajudeen tí wọ́n máa kó sínú mọ́tò tá a máa lọ ẹ̀gbọ́n yẹn wọ́n ń pè ní ẹ̀gbọ́n Gbénga yẹn Ayuba jọ máa fẹ́ wọ́n wà l'Odeon cinema lẹ́yìn boys high school ó tún ẹlògbà tó pọ̀ gan-an bẹ́ẹ̀ ni lẹ́yìn boys high school àjọ máa gbéra ni tí bá sọ fún Ayuba yìí pé ókè o Lanrock láti fẹ́ play o ní Fẹ́lẹ́lẹ̀ Ayuba máa tẹ̀lé wa débẹ̀ ni ọ̀rọ̀ tí mò ń sọ lórí afẹ́fẹ́ yìí tó bá gbọ́ ẹni kó béèrè nọ́mbà mi. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ a máa jọ́rọ̀ 89 90 bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ńlá ni láti 91 bẹ́ẹ̀ Chief Adéwálé Ayuba wọ́n gbéra gan bẹ́ẹ̀ ni bàtọ́ dẹ́ pé ilé kó ń bẹ 1990 ilé kó ń bẹ. ṣẹ́rí ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn onífújì míì wọ́n á kàn máa fẹnu já rọ́bà ni wọ́n á máa fẹnu já rọ́bà níbi táwa jìyà fújì dé náà Ọlọ́run má jà jìyà ọ̀rọ̀ inú ẹ̀ la máa jẹ olóòtú èyí tí mò ń bá yín sọ yìí ọ̀rọ̀ ńlá ni nígbà yẹn ní Lanrock àjọ máa débẹ̀ ni èmi pẹ̀lú Ayuba nígbà yẹn oníkálukú sì ń wá wọ́n yìí ń wá ọ̀nà àbáyọ kiri ṣùgbọ́n Tajudeen Àyìnlá ó mú Ayuba gẹ́gẹ́ bí ọmọ ni kò sọ ní fújì t'Àyìnlá ò mú gẹ́gẹ́ bí ọmọ sísítẹ̀. gbogbo ìgbà tá à ń sọ yìí bẹ́ẹ̀ni ẹ ti ń gbọ́ orúkọ Táyé Currency dáadáa. mi ò tí ì gbórúkọ Táyé Currency Ìjẹ̀bú Òde ló wà ní táìmì tí mò ń sọ fún yín. ní táìmì tẹ̀ ń sọ yẹn bẹ́ẹ̀ni á jẹ́ pé torí mo ti gbogbo Táyé Currency wà ní Ìjẹ̀bú Òde 91 92. Ìjẹ̀bú Òde ló wà nígbà tí máa kúrò ní Ìbàdàn Aliu ló jẹ́ kí n kúrò ní Ìbàdàn. Àrẹ̀mú Aliu bẹ́ẹ̀ni Àrẹ̀mú Aliu Tansuma kò tí ì ṣe fújì ńgbà yẹn. Àrẹ̀mú Aliu ti kọ fújì kò tí ì kọ fújì ní 90s ten. bẹ́ẹ̀ni èmi yìí ló ń tẹ̀lé. Àrẹ̀mú Aliu ń tẹ̀lé yín lẹ́yìn. bẹ́ẹ̀ni Àrẹ̀mú Aliu Tansuma ṣé nǹkan tẹ́ ń sọ yóò dá yín lójú. òdodo ọ̀rọ̀ ni mò ń sọ fún yín èmi l'Aliu ń tẹ̀lé èmi ni mo hand over fújì lé Aliu lọ́wọ́. lé Àrẹ̀mú Aliu lọ́wọ́. bẹ́ẹ̀ni ẹ lè rántí ọdún tẹ́ ń sọ yìí. olóòtú olóòtú ṣe rí a ti di family man kì í ṣe gbogbo nǹkan náà la gbọ́dọ̀ máa gbé sí ọkàn. torí Àrẹ̀mú Aliu dáadáa bẹ́ẹ̀ la gbọ́dọ̀ máa sọ jáde. àbí Àrẹ̀mú Aliu tó ṣe wòóṣkẹ ìyàwó kan lẹ́ ń sọ. Tansuma. tẹ bá rántí nínú wòóṣkẹ yẹn ó kọrin kan tó ní tó ń bá mi tọ́jú Askami Ganiyu ó ṣeun o àti student ó kọrin yẹn bẹ tẹ bá ṣàkíyèsí. ẹ̀yin ní student fújì tó ń dárúkọ. bẹ́ẹ̀ ni èmi ló ń dárúkọ nú ẹ̀. so àjókòó tájọ organize eré yẹn ni ó pé mo jẹ́ seniority ẹ̀. ẹ sí ní Àrẹ̀mú Aliu. bẹ́ẹ̀ ni pé mo jẹ́ ọmọ mi ni. Àrẹ̀mú Aliu. bẹ́ẹ̀ ni ó dẹ̀ ń pọ́n mi lé lẹ́niwẹ̀ tó bá ti rí mi ní gbogbo Ìjẹ̀bú Òde yìí pátápátá lẹ́niwẹ̀ kó lọ ṣeré lẹ́kọ̀ọ́ tẹ́nìkan bá lòun ọ̀gá sọ pé irọ́ o student Fuji ni ọ̀gá òun torí òun ò ní fojú olóore gúgi. bẹ́ẹ̀ ni. Àrẹ̀mú Aliu tẹ bá ń gbọ́n lé student Fuji ló ń kí yín ẹ bá ń forin ká Àrẹ̀mú Aliu. Àrẹ̀mú òwe tẹ bá ti ń pàrẹ̀mú ẹ pé Ganiu sí Àrẹ̀mú owó Àrẹ̀mú àtàtà alágógó lẹ́kùnlẹ́kùn abẹ́yìn aró kélémọ́ ó ń lọ sóde òkàrà lé Àrẹ̀mú o. ṣé nínú fújì tí yín yẹn tó mọ̀ pé àwọn ohun tẹ́lẹ̀ láti ẹ̀kan mi tí ì rí ohun ṣàjẹ́ ń bẹ̀ mi tí ì rí ohun tùǹgbà ń bẹ̀ ṣé báwọn fújì tí yín gangan ṣe lọ. a máa ń lo ohun kì í ṣeṣẹ́ rí eré yàtọ̀ sí eré. ẹ mọ̀ pé ti yàtọ̀ ń sìn. bẹ́ẹ̀ léré ti yàtọ̀ sí tìgbà kan nísìn
ṣe rí nígbà tí a bá ń kọrin yẹn lọ nǹkan tá a bá rí lójú agbo la máa fi ju láǹsà ṣó ti yé yín Ó yé mi. tá a bá rí lójú agbo òun la máa fi ju láǹsà ẹ ṣáà mọ̀ òun ẹ ṣáà mọ̀ òun pórin ní Àyìnlá Adémi student Fuji Àyìnlá o tẹ́ bá ti rí mi Àyìnlá mi student Àyìnlá mi Ganiyu Mọ̀túndé èmi náà rè mi ò ju bẹ́ẹ̀ lọ mi ò ju báyìí náà lọ. Nínú àwọn superstar tó wà ní ṣe máa tó ń pè superstar àwọn superstar bíi Alhaji Wasiu Ayinde Baba everybody nìyẹn Pasuma Sefiu Alao Malaika àwọn wo ló dàbí ẹni pé ẹjọ jẹ ẹ mọ̀ pé ìgbà yẹn ti ń gbó kan táwọn náà ti wà ń ta gbogbo wà tẹ́ ń sọ yìí. a ti ń gbórúkọ wọn ṣẹ́rí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún yín mo ní nǹkan tójú pátá rí ojú olóòtú láyé tá wà yìí ń sìn kì í ṣe gbogbo èèyàn ló dẹ̀ ń jìyà fújì kan tó gòkè kọ́lọ́run tètè rán olóore síyàn ni Àmín. ṣe rí àwọn ìyẹn tètè rí olóore ni bẹ́ẹ̀ ni wọ́n tètè rí olóore wọ́n máa jìyà fújì wọ́n jìyà fújì kì í ṣe pé wọ́n tètè rí wọ́n máa olóore ni dàgbò wọn wọ́n máa lù wọ́n lùkù lágbó. wọ́n lè lù wọ́n àwa náà wọ́n ti lù wá rí kò sẹ́lẹ́rẹ́ tó máa ṣeré tí wọ́n ò nílù rí mo ti lọ ṣeré Lẹ́jìn Road lọ́jọ́ Ìjìrì Lẹ́jìn Road níjẹ̀bú Òde bẹ́ẹ̀ Lẹ́jìn Road lọ́nà Ẹ̀pẹ́ yìí lọ́nà Ẹ̀pẹ́ òkè. a tètè débi eré nígbà tá a máa débẹ̀ ẹ gba ṣó yẹn agbaṣọ wọ́n pè é lélẹ́rẹ́. bẹ́ẹ̀ ni tá a máa débẹ̀ yẹn mọ́tò ló disappoint wa nígbà yẹn mo rántí ọjọ́ náà Dánfọ́ Orí Adé Wellington ló kó àwọn ọmọ báǹdì mi bàbá mi nìkan ló ń kó bá mi fọ̀run kẹ́wọn Àmín. Orí Adé Wellington yẹn ṣe mọ ẹni tó ń jẹ́ Orí Adé Wellington onífújì ni wọ́n nílùú Ìjẹ̀bú mo ti gbóhùn yẹn rí dáadáa. bẹ́ẹ̀ ni bàbá Fẹ́mi ni àwọn ló gbé mi lọ sọ́jọ́ Ìjìrì lọ́jọ́ yẹn ṣùgbọ́n nǹkan tójú wá rí a lè ṣeré ká tó ṣeré kí ló ṣẹlẹ̀ láyé ní lágbo. bá ṣe dé náà wu aago wọn ni ẹ pẹ́kẹ́ tó dé kẹ́ tó dójú agbo. gbogbo ìpààyàn eré alẹ́ là ń ṣe tá a máa dé adé ní nǹkan bíi 9 o'clock lálẹ́ lálẹ́ aago mélòó lè kẹ́ ti dá kẹ́ ti ó yẹ ká ti débẹ̀ ní 7 o'clock ká ti sẹ́ẹ̀tì bó ṣe ń ṣeré alẹ́ nìyẹn nígbà yẹn so at the same time wọ́n ṣe ní ó yá ẹ gbọ́dọ̀ já nǹkan kan lẹ̀ ẹ gbọ́dọ̀ já nǹkan kan lẹ̀ ó ní gbàgbó ẹ̀rí àti ẹ̀ lè sọ pé ní báyìí òṣìṣẹ́ yẹn. nígbà yẹn ló dá wàhálà yìí lẹ̀ àwọn ọmọ olóòkú tó dàbí pé bóyá wọ́n jáde sí gbòòrò gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wá ìgbà inú wọn ń bẹ̀ wá bẹ́ẹ̀ nínú wọn sọ pé ẹ máa fún wa lówó wa ní ẹ máa dáwọ́ eré padà. ẹ máa dẹ́rẹ̀ èlò iṣẹ́. ládẹ̀ ń gba eré ilẹ̀ ìgbẹ́rẹ́ lọ́tún gbà yẹn látẹ̀ ń sọ ilẹ̀ ìgbẹ́rẹ́ sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ni sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni 15 naira kọ́ nìyẹn 150 150 àbí 150 là ń gbé mẹ́ẹ̀ẹ́dógún 150 là ń gbé léré 150 yẹn sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún 150 là ń gbé léré 150 bẹ́ẹ̀ ni ń gba ṣó ń gbà yẹn. bẹ́ẹ̀ ni là ń gbé léré ńgbà yẹn irinṣẹ́ kọ́dìrì ni mo lò wọ́n pe bàbá náà ní bàbá kọ́dìrì. nínú gbogbo àwọn àgbàgbà onífújì talẹ bá ní yàtọ̀ sí ọ̀gá yín Tajudeen system talẹ bá ní àjọṣepọ̀ tó dán mọ́rán jù nígbà tẹ́ ń lò gbà dáadáa. ṣe gan gbogbo wọn náà ni mo bá lájọṣepọ̀ gbogbo àwọn tí mo bá ṣe mo nígbà yẹn mo jẹ́ gẹ́gẹ́ bí àlejò nílùú Ìjẹ̀bú Òde ni tó jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí wọn á ná ọmọ Ìbàdàn ni tó bá ń sọ̀rọ̀ wọn á ná ọmọ Ìbàdàn ni torí báwa ṣe ń kọrin nígbà yẹn àwọn ọmọ Ìbàdàn wà lẹ́yìn mi ló ń lùlù fún mi lọ́jà àwọn ilé tó jẹ́ onílù lẹ́yìn mi wọn á ná ọmọ Ìbàdàn ni wọn á ná ọmọ Ìbàdàn ni kí ni wọ́n tó mọ̀ pé mi ń ṣọmọ Ìbàdàn tí bá sọ fún yín olóòtú nọ́mbà 18 Kájọlà la bẹ́ẹ̀sì sí gbogbo wa pátá tá bá ti dé àwọn ọmọ báǹdì wa ní gbogbo ìgbà yẹn wọ́n press button fún wa. kí ni àwọn ìdojúkọ tẹ́ ní látara ilé. òun náà ni mò ń ṣàlàyé fún yín yìí wọ́n press button fún wa débi pé àwọn ò jíwéré níjẹ̀bú Òde yìí ibi tó ti mọ̀ mí tí mo ti ń jíwéré Ẹ̀pẹ́ ni
ẹ jí wéré lẹ́pẹ́ mo ń jí wéré lẹ́pẹ́. ṣé kẹ́ tó lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Tajudeen System ti jí wéré ní àbí lẹ́yìn tẹ́ kúrò bẹ́ẹ̀? nígbà tí àìwẹ̀ dé ok tá a wà ń Jẹ̀bú Òde ok là ń jí wéré káàkiri Ẹ̀pẹ́ ní màá gbọ́n ní màá ká. ṣé lẹ́yìn tẹ́ ti jí wéré sẹ́yìn ẹ ṣe lọ kọ́ṣẹ́ fújì? irọ́ o olóòtú báwo ló ṣe kì í jẹ́ ṣe gan? bẹ́ẹ̀. báwo ló ṣe jẹ́? nígbà tí mo ti kúrò lẹ́yìn Alhaji tí mo ti dé sí Jẹ̀bú Òde. ẹ má gbà ẹ ní 1990 lẹ kúrò lẹ́yìn Alhaji. bẹ́ẹ̀ ni so 1990 lẹ padà sí Jẹ̀bú Òde. bẹ́ẹ̀ ni ok lẹ́sìn tó bẹ̀rẹ̀ sí ní jí wéré. bẹ́ẹ̀ ni mo ń jí wéré mi mo ń lọ. gbádùn yín bọ̀. mo ń jí wéré bí ṣe ń ṣeré níta. torí nígbà yẹn Aliu sọ fún wa pé ó sọ fún mi ó ní ṣíṣe wà ní Jẹ̀bú Òde a lè rí bẹ́ẹ̀ lóòótọ́ bí wọ́n ń gbà wá gbàtà ní Jẹ̀bú Òde. Aliu yẹn jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ tún mi ni Aliu Aremu nǹkan tó bá ti sọ fún mi. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó mojú ilẹ̀ dáadáa. bẹ́ẹ̀ tó mojú ilẹ̀ dáadáa. mo tiẹ̀ mo. nígbà tí ẹgbẹ́ ọgbọ́n olóòtú nígbà tí màá kọ́kọ́ dé Jẹ̀bú Òde mo kọ́kọ́ rìn súnmọ́ ẹ̀gbọ́n mi kan. ẹ̀gbọ́n mi yẹn gangan ni Aliu Aremu yẹn súnmọ́ tọ́jọ́ ń ṣeré. màá rántí ẹjọ́ olóòtú tí n bá rántí ẹni yẹn ní Paramount ń bì onífújì ni wọ́n. Paramount yẹn rán mi létí Paramount yẹn kọ́ ni Pàṣọ ṣe wá pè lọ́dún kan tó ní láyé ọmọ gbèsè létí. àbí Pàṣọ wá play. ní ṣe Paramount ní tọ́nà. ní Paramount ni. ok ṣe rí ń gbà yẹn. ṣe ti wà ń Jẹ̀bú Òde ń gbà yẹn. mo wà ń Jẹ̀bú Òde ń gbà yẹn ọmọ mi yẹn wọ́n yìn fáìtì ọmọ mi Aremu Aliu. Aremu Aliu sí agbo yẹn náà ń gbà yẹn sí agbo yẹn ṣùgbọ́n Aremu Aliu yẹn wà ní Ṣómólú kò ráyè wá síbẹ̀. ok sọ ti yẹ yín kò ráyè wá síbẹ̀ rárá wọn ò fa wàhálà ń bẹ o. àwa gbọ́ pé wọ́n dagbo Pàṣọ ní ọdún èrò Ondo Road nìyẹn. alias nìyẹn. alias nìyẹn bẹ́ẹ̀ ni. ọdún wo ni ti Ondo Road yẹn? ẹ wo ẹ má jẹun púrọ́tàn yìí ṣe rí nǹkan tó wà lọ́kàn wa. kí ló ṣẹlẹ̀ ní alias nígbà tó fi dagbo Pàṣọ nígbà yẹn? pé èmi gbọ́ pé wọ́n ní ayé ọmọ K-Singer ọmọ gbèsè létí ọmọ. ìṣòro K-Singer ló ṣẹlẹ̀ ìṣòro K-Singer kí ló wá ṣẹlẹ̀ níjọ́ yẹn? ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ẹ mọ̀ pé àwọn èèyàn wa wọ́n ń láìkì láti máa ṣó. má wọlé mi ò wọlé. inú bí tó fẹ́ lò ti kún rẹ̀. wọn ò fi wé pìyẹ́ ló dá wàhálà lẹ̀ ń bẹ̀. tó di pọ́ lọ́mọ ò mọ ọmọ mọ́. lọ́jọ́ náà lọ́hùn. lọ́jọ́ náà lọ́hùn. lágbo Pàṣọ. Larias gan ó forí ko. Larias forí ko. bẹ́ẹ̀ ni. gbogbo ọ̀nà ya fẹ́ǹsì dànù níbi tó pọ̀ dé tó. ó forí ko ní gbogbo ìgbà yẹn bàràbàrà ẹ̀ náà ló bá Larias gbà yẹn. ó dàbẹ̀ ẹ ṣe gan bàbá. ọ̀pọ̀lọpọ̀ onífújì láyé ìsìn mi tó bá ti di iṣẹ́ fújì wọn ò fẹ́ ṣiṣẹ́ mi. ǹjẹ́ ẹ̀yin láǹfààní láti ṣe àwọn iṣẹ́ mi yàtọ̀ sí iṣẹ́ orin gbà yẹn? olóòtú ọ̀rọ̀ lọ béèrè lọ́wọ́ mi yẹn. iṣẹ́ kò tó jẹ́ láyé tá wà yìí iṣẹ́ kò tó jẹ́ rárá láyé tá wà yìí nílùú yìí láti lẹ̀ ní iṣẹ́ kò tó jẹ́. bí mo sọ fún yín lákọ̀ọ́kọ́ pé bí ṣe ń ṣiṣẹ́ orin yẹn ni mò ń wa mọ́tò fún Tajudeen Àyìnlá Fákà bẹ́ẹ̀ rántí so iṣẹ́ kò tó jẹ́ o. so ó túmọ̀ sí pé lẹ́yìn tẹ ṣiṣẹ́ bí ṣe tún bá yín sọ̀rọ̀ yín gangan lẹ́yìn iṣẹ́ mọ́tò yẹn mo tún ṣiṣẹ́ security bẹ́ẹ̀ ni ìlú nítorí ẹni bá mọ̀ ìlú ló máa tòlú bẹ́ẹ̀ ni mo tún ṣiṣẹ́ security. Àmọ̀tẹ́kùn lẹ bá ṣiṣẹ́ Àmọ̀tẹ́kùn náà ṣiṣẹ́ takuntakun tó bá ń sọ̀rọ̀ àwọn tó ń ṣọ́ ẹ̀mí ìlú káàkiri ilẹ̀ Yorùbá sí iṣẹ́ gidi Àmọ̀tẹ́kùn ṣe fọwọ́ sẹ́yìn o. olóòtú iṣẹ́ gidi là ń ṣe. so ẹni bá iyọ̀ kí n sọ pé òun dùn rẹ̀ lọ́bẹ̀. àmínú Àmọ̀tẹ́kùn yẹn náà ṣóhun ilẹ̀ ń kọ́ ń bẹ̀ ni àbẹ́yìn wa mọ́tò ń bẹ̀ ni àbẹ́yìn olóòtú ewu lẹ́ ń ṣe ń bẹ̀. gbogbo ẹ̀ ni mo ń ṣe papọ̀. ẹ̀ ń kọrin ní Àmọ̀tẹ́kùn. gbogbo ẹ̀ ni mo ń ṣe. wọ́n fún yín láyè kẹ́ máa kọrin. gbogbo ẹ̀ ni mo ń ṣe papọ̀ olóòtú. gbogbo ẹ̀ ni mo ń ṣe papọ̀. tọ́ba ní. Starboard sí mọ́tò wa èmi ni mo ń wà. ẹ̀yin lẹ̀ ń wà. bẹ́ẹ̀ ni. wọ́n dẹ̀ mọ̀ pé olórin náà ní. wọ́n mọ̀ pé olórin ni mí.
ṣé láti ìgbà tí mo ti join Àmọ̀tẹ́kùn yẹn mi ò lọ ṣeré ìta ṣùgbọ́n orin Àmọ̀tẹ́kùn yẹn ẹ ti ṣe special record kan fún wọn? special record tá a ṣe ń gbà yẹn kọ́lọ́n kó fọ́ọ̀rùn kọ́ kọ̀mọ́ndà wa. Okay. Àwọn lè ṣe fún nígbà yẹn, Akírẹ̀mí àwọn special commander Àmọ̀tẹ́kùn former commander wa Logun Akírẹ̀mí State lè ṣe fún nígbà bẹ́ẹ̀ yẹn. ni ni mo ṣe tribute record yẹn fún. Emergency ni mo jáde mo fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé yes. ṣé lè rántí nǹkan díẹ̀ tẹ́ kọ́ ń bẹ̀? Wọ́n lè rántí olóòtú ṣe bẹ́ẹ̀ ni mo kọ́. Ó yá jẹ́ ká gbọ́ díẹ̀ nù ẹ̀. Akírẹ̀mí lọ nílẹ̀ yìí o a ò rí mọ́. Akírẹ̀mí lọ nílẹ̀ yìí o a ò rí mọ́. Ẹni bá mọ bí ó wà tó bá wá wá. Akírẹ̀mí lọ nílẹ̀ yìí o a ò rí mọ́. Akírẹ̀mí lọ nílẹ̀ yìí o a ò rí mọ́. Ẹni bá mọ bí ó wà kó bá wá wá. Gbogbo Southwest pátápátá ní tilé tókó ló ń ṣe dárò lẹ́yìn rẹ̀ o. Akírẹ̀mí lọ ó di gbére à ń wá àwa ò rí bẹ́ẹ̀ la ò sùn bẹ́ẹ̀ la ò wò àwa ò máa rá Akírẹ̀mí o àwa ò mọ bí tó bá lọ. Olóòtú ẹ kú iṣẹ́ takuntakun, ó dùn gbọ́ létí. Akọrin ní téèyàn bá gbóhùn ipa ló mọ̀ pé àgbà ọ̀jẹ̀ inú lórí kọ ni. Ẹ jẹ́ n padà sórí Àmọ̀tẹ́kùn yẹn. Bẹ́ẹ̀ni. Àwọn nǹkan kan ń ṣẹlẹ̀, ẹ má bínú mo fẹ́ wọnú Àmọ̀tẹ́kùn ẹ kàn fún mi ìṣẹ́jú kan. Bẹ́ẹ̀ni. Àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ pàápàá jùlọ èyí tó ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta ó kọ mí lóminú gan, tó ṣẹlẹ̀ ìlú Ìbàdàn tá a gbọ́ pé àwọn agbésùmọ̀mí wọ́n lọ kọ́ àwọn kan pápá mọ́ra wọ́n jí wọn gbé nílùú Ìbàdàn. Ǹjẹ́ àbẹ́yìn gbọ́ pé àwọn Àmọ̀tẹ́kùn gbégbèsè kan lórí kinní yẹn? Olóòtú ṣebí ìlú ilẹ̀ wà bẹ́ẹ̀ni sẹ́yìn ò sí ìlú yìí ni ṣó ní ìdíkọ́ ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín pé Àmọ̀tẹ́kùn ń ṣiṣẹ́? A kì í sábà rí bí àwọn polongo iṣẹ́ wọn pé bí iṣẹ́ ọlọ́pàá báwọn sójà pé àwọn ṣiṣẹ́ báyìí wọ́n múyàn bí o wọ́n múyàn bí o sábà rí Àmọ̀tẹ́kùn kí ló dé? kì í ṣe gbogbo nǹkan tójú bá rí lẹ́nu máa sọ. Tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ́nu bá rí lẹ́nu máa sọ ni ìwé máa kún. Àmọ̀tẹ́kùn Ògùn State gbogbo akilẹ̀ pátápátá nílẹ̀ Yorùbá pátápátá wọ́n jọ sowọ́pọ̀ ní tọ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀. Wọ́n ń ṣiṣẹ́ wọnú ọwọ́, bẹ́ẹ̀ ni à ń ṣiṣẹ́ wọnú ara ni. Àwa tó tiẹ̀ jẹ́ pé ọmọọṣẹ́ ni wá nínú ẹ̀ a rí nǹkan ribiribi táwọn ọ̀gá wa ń ṣe. Débi pé ṣe rí àwọn agbésùmọ̀mí yẹn olóòtú wọ́n ti wọ everywhere kọ́lọ́hún kó gbà wá ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà làwa náà ń ṣe kí ni là ń fi mú fílẹ̀ kiri. Àgàgà Ògùn State tí a wà yìí a wà vigilant gidi. Tá a bá ti rí nǹkan kan lẹ́sẹ̀kẹsẹ̀ la máa take step. Àmọ̀tẹ́kùn ń ṣiṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ ni la máa take step tá a máa ṣiṣẹ́ lé lórí. Àwọn ò ń ṣe Àmọ̀tẹ́kùn tó jẹ́ pé a kò máa dúró sójú títì a máa wàhálà a máa dúró sójú títì a nímọ̀ nǹkan tá à ń ṣe. A gbọ́dọ̀ ṣe rí wa ń tarí. Olóòtú ṣe rí wa ń tarí. Kí n máa bè pé ṣe ń ṣiṣẹ́ ṣá. Adùbúlẹ̀jà la wà. Adùbúlẹ̀jà ni wá. Ṣe rí ngbà tí ọ̀gá wa kọ̀mándà wa tó wà ń bẹ̀ sí Adédìgbà tó jẹ́ kọ̀mándà Ògùn State. Bẹ́ẹ̀ ni Adédìgbà mo gbé tírígbòsà mẹ́ta fún wọn wọ́n ń ṣiṣẹ́ gidi. Ṣẹ́ni tí ọ̀gá wa bá kàn fọwọ́ lẹ́rọ̀ báyìí ọ̀rọ̀ ìlú yìí ni ọ̀rọ̀ Ògùn State yìí ni wọ́n ń ṣọ̀gá tó ń sùn. Ẹ̀yin ará ilé mo pẹ́ ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu bàbá mi dáadáa student Fuji akọrin ni wọ́n. Ọlọ́run tún fún wọn ní ẹ̀bùn tó pọ̀ lọ́nà àrà. Lára iṣẹ́ tó tún ń ṣe ni kọ́ ṣiṣẹ́ security tó ń sọ fún wa pé Àmọ̀tẹ́kùn wọ́n tún ń wa mọ́tò ń ṣiṣẹ́ awakọ̀. Ìwọ wá jọmọ kékeré ó wá múṣẹ́ kan olóòlè múṣẹ́ míì mọ́ iṣẹ́ kan ò tó jẹ láyé tá a wà ń sìn àfi kéèyàn máa já mọ́tún kó máa já mọ́tì kó lè bá a tóra wọn. Bàbá kẹ́ ẹ tó lọ ẹ bá mi fòrè dáwọn ará ilé lára yá kó tó mọ̀ pé yes
alẹ́ ṣì wà ń bẹ̀. Àmọ̀tẹ́kùn ti dé, ẹ lọ súràkì. Mo lámọ̀tẹ́kùn ti dé o, ẹ lọ súràkì. Kidnapper tí ń bẹ nílẹ̀ yìí, ẹ pa Mufara Ṣoko. Armed robber tí ń bẹ nílẹ̀ yìí, ẹ pa Mufara Ṣoko. Àmọ̀tẹ́kùn ti dé, ẹ lọ súràkì. Mo ń sọ, mo ń tẹnumọ́, mo ń pariwo. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà wa Prince Dàpọ̀ Abíọ́dún. Ẹ̀mẹ́fà ò ní tilẹ̀ tókò o. Wọ́n ṣe gudugudu méje nípa ọ̀rọ̀ security. Wọ́n ṣe yàyà mẹ́fà. Ẹ ṣé a dúpẹ́. Ká padà tún dúpẹ́ lọ́wọ́ kọ̀mándà wa Adédìgbà. Wọ́n ṣe gudu méje lásìkò tí wọ́n ti dé. Ìlú rójú, ìlú tòrò, ó ti dá mi lójú. Wọ́n ṣe gudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà. Ẹ ṣé a dúpẹ́. Ẹ ṣé olótù. Ẹ ṣé a dúpẹ́ gbẹ̀yìn ara lé, Bẹ́ẹ̀ni. a dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùsí nítolókun, àbùsí nítọlọ́sà, àṣírí yín ò ní tú. Tẹ́ fi ń ra dátà, tẹ́ fi ń wò wá. Ọlọ́run á bá fi fọ ọ̀pọ̀lọpọ̀ fún yín. Àmín. Student Fuji mo gbé wá lénìí. Ẹ tún máa rí mi lọ́jọ́ míì, ọjọ́ ire. Stay blessed. I love you all. Ẹ ṣé gan. Thank you.